àwọn kan láwọn ń ṣe ìmọ̀ nípa pé báwọn àdàbíyà ṣe tètè máa yan khalifa tí khalifa kan bá lọ olùwàdàkùn ìjọba wa kí bàbá wa Sheikh Abdulkadir Muhammad Kamaluddin Al-Hadabi tí wọ́n lọ tó ẹni ìkẹni wọ́n tẹ̀lé bá aṣàlékún kẹ wọn nínú ntí máa wá yẹn nípa ntàwọn èèyàn ń béèrè pé kí ló dé kí ló ń fà náà ṣé wọ́n retí kí àlífà kan kú tẹ́lẹ̀ ni ẹ rí i pé kò ní tó ṣe wá dáadáa bí ọ̀fọ̀ òṣèwá torí bàbá lẹ́yìn rẹ̀ ẹ wo ohun tó tún ṣẹlẹ̀ nígbà tí bàbá dórí àlífà tán nígbà ní yunifásitì dé ọ̀pọ̀lọpọ̀ kan dé kódà Zumura tún kù sí wàláhì làásùn bó ti jẹ́nu ṣáwárí bàbá tí wọ́n wà ń bẹ̀ lónìí tí wọ́n jábọ̀ alájà àgbà tó ní a wà níwájú wọn jọ kan so n tí màá kọ́ yẹn bí ọ̀rọ̀ yẹn ni pé àsọ̀ọ́lẹ̀ bàbá wa alájà àgbà mufti ilẹ̀ hawa mufti àkọ́kọ́ àsọ̀ọ́lẹ̀ wọn ni gbogbo ntẹ́ni tó ń ṣẹlẹ̀ yẹn a wà níwájú bàbá wa alájà àgbà tó ní Sheikh Muhammad Mustapha Kamaluddin Al-Hadabi a wà níwájú wọn jọ kan àwọn ẹlẹ́rìí mi pọ̀ láyé táàjọ wà níwájú bàbá ń jọ náà nínú àwọn táwájọ ń jẹ́ ọmọ kíw tí wọ́n rọ ọ̀rọ̀ tí bàbá ń sọ fún wa kúnlẹ̀ síwájú bàbá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́dọ̀ náà bàbá ẹni yẹn wá ń dá wa lóhùn pé bàbá wa alájà àgbà ní wọ́n ní bàbá alájà àgbà tó ní ni wọ́n wá ń dá ara àwọn táàjọ ọmọ akẹ́kọ̀ọ́ nígbà náà wọ́n wá ń dá alákẹ́ pé àwọn èyí ṣe alájà àgbà wọ́n ní ìntààmù àwọn ọjà àmà lónìí wọ́n nígbà tí bàbá àwọn ń bẹ láyé tí ń ṣe bàbá wa alájà àgbà wọ́n náà wá pe gbogbo àwọn jọ wọ́n ní bó ṣe wá pe àwọn jọ wọ́n wá ń sọ fáwọn pé àwọn ti sọ fọ́lọ́hun bọ́lọ́hun ṣe bá wọn tó àwọn sì mọ̀ pọ́lọ́hun ò ní kọ̀ọ̀hún sáwọn lẹ́nu àwọn tó wá ń sọ fáwọn ọmọ pé gbogbo yín tẹ́ ẹ jòkó lẹ̀ yìí táwọn bá lọ tán gbogbo ẹni tí bá ń jágbà láàrin yín òun náà ni ó máa ja àlífà wọn wọ́n á ní kí ètò wọn ṣe pé yóò ja àlífà lásán o yóò máa dúró bàbá fún gbogbo yín gbogbo ìwọ̀ tẹ́ ẹ bá lè máa fún àwọn táwọn sì ní lórí yín ní ẹni tó bá jà àlífà yẹn ní lórí yín gbogbo ìwọ̀ tẹ́ bá lè máa fún àkẹ́lẹ́ bàbá yín lẹ́bọ̀rọ̀ máa fún gbogbo ẹni tó bá jà àlífà wọ́n ní àsọtẹ́lẹ̀ bàbá alájà àgbà yẹn kò sì bọ̀rọ̀ sí àríyànjiyàn ààyè yẹn ò sì bọ̀rọ̀ gbófo nígbà kan ààyè wọn ò bọ̀rọ̀ gbófo nígbà kan tí túmọ̀ sí pé èdè àìyedè kò sí láàrin àwọn ọmọ àbá alájà àgbà gbogbo ẹni tí wọ́n sìn bẹ́ẹ̀ ni tòun sì wà mẹ́ba yìí nìsẹ̀ àtàwọn ọmọ ni o àtàwọn ọmọ tí wọ́n ṣẹ́kù ni o bàbá gbogbo wa ni bàbá gbogbo wa ni lọ́wọ́ yìí àdúgbò fún Ọlọ́run tí ò dá èdè àìyedè lẹ̀ lẹ́yìn bàbá alájà àgbà ọpẹ́ ni lọ́tọ̀ téèyàn bọ̀rọ̀ máa dá ọlọ́dàkùn ilé àbá alájà àgbà ilé àfa wa ọlọ́dàkùn mọ́jọ́ bàjẹ́ ilé àfa wa ọlọ́dàkùn mọ́jọ́ dàrú.